Central Ìwòyè Ìjẹ̀ṣà la wà yìí. This is Ìwòyè Ìjẹ̀ṣà. Microfinance bank. Maybe can park. Parks we come. Ṣé pé kó jókòó kó wá nǹkan mọ́. Lára park sí kátà ìrìbí abẹ́ igi tí mọ́tò ò ti tutù. Mo rí ẹ̀kọ́ wọlé sí nìyẹn mẹ́ẹ̀. So ilé òsà àwọn kan nìyí. Òkun Ìwòyè Ìjẹ̀ṣà. Ayàn pé báyìí là ń lọ ni. Báyìí làwọn ń gbà lọ. Tí n bá yí tán pé kí n gbé sábẹ́ igi. Kí mọ́tò wa máa jìnnà jù lẹ́yìn ká lè ráyè máa rí. Inú mọ́tò tó láti ń kọjá lọ tí ò ní wọ́ mọ́tò wa lọ. Ẹ jẹ́ ká wọ ní díẹ̀ ká. Inú ọlọ́jà láti kó yẹn. Àfin ti wà lẹ́yìn wa báyìí. Ṣé wò tí notice àfin báyìí ni? Mo ta fẹ́ mú ẹja mú. No microphone. Ẹ wá náà. Ẹ má jọ dókítà. A lè fi fọ́ọ̀sì kan fi jí nǹkan mú o. Ẹ jẹ́ kó débi. Wọ́n à ní mọ̀ pọ̀ wá sí sí ìwòye wa yìí. Jẹ́ kí lè lókè díẹ̀ sí. Ó ti lókè jù. Ṣé díẹ̀ sí? Ok wà kan. Bá mú kìíní jẹ́ kí n sẹ́ẹ̀tì kìíní láti rí à. Ìlú Ìwòyè la wà yìí. Ìwòyè Ìjẹ̀ṣà. Ìlú tá ti pariwo rẹ̀ látọjọ́ tó ti pẹ́. Tírélà yìí ló dé yìí o. Tọ́mọ́tò wà lórí títì jù. Ẹ̀tọ́ sì lè fáyọ̀ ó sì lè wà ní sí. Ọmọ wọ nǹkan tí mo fi ń sọmọkùnrin lọ o. Ó báwọn kí n sòdè sí ẹ tọ́tún bẹ́ẹ̀ reverse ni ọ̀yá máa bọ̀ ó ń sọ fún mi pé wẹ́dà yẹn gbóná jù power bank yẹn ó jẹ́ kí n mú jáde kò dá kó wà ní mọ́tò ó wà níbi ẹgbẹ́ ẹlẹ́kùn. Pàǹsì náà tó máa fi sílẹ̀. So nǹkan tó máa fà yọ̀ ń bẹ̀ ni pé kí lorúkọ yín sà? Orúkọ mi ni Ọ̀ṣẹ̀wà Ìdòwú Olúwafẹ́mi. Òun yẹn máa ń pè mí ní Olú Melody. Olú Melody ẹ máa ń kọrin nìyẹn o. Bẹ́ẹ̀ni sà. So èmi ni aláṣẹ àti olùdarí àṣà àti ìṣèlú ilẹ̀ Yorùbá. Nítorí sọmọ ẹ̀wọ̀n Yorùbá ní òṣèlú tiẹ̀ lọ́tọ̀ tó yàtọ̀ sóṣèlú tá à ń ṣe Nàìjíríà yìí. Alóṣèlú. Ìjà Èkìtì parapọ̀. Òṣèlú dọ́bá débẹ̀ tẹ́ bá wo nǹkan tó mú Èkìtì Ìjẹ̀ṣà parapọ̀ láti bá àwọn Ìbàdàn jà àwọn Ọ̀yọ́ ìntálè. So ìntálè ẹ máa rí pé ṣe ti rí pé ó ti ṣàfihàn òṣèlú láàrin yẹn táwọn yẹn ń pe tọ́lọ́. Ó ti ṣàfihàn pé òṣèlú wà ń bẹ̀ etiquette because ọmọ Yorùbá kan náà gbogbo wa náà lè ní àwa fẹ́ mọ̀ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Ìwòyè Ìjẹ̀ṣà àti àgọ́ Ìwòyè. Ẹ ṣe sẹ́rí wọ́n ní tọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá ní bàbá ìtàn. Bẹ́ẹ̀ni. Nínú àwọn nǹkan tí àwa gbọ́ Ìwòyè ti wà Ìwòyè eléyìí the first Ìwòyè. Nígbà tẹ́ni yẹn gbéra ẹ tó dáwòyè sílẹ̀ Àtàkùmọ̀sà ni. Àtàkùmọ̀sà Iléṣà bí. Bẹ́ẹ̀ ni sà. Ó gbéra láti
ìhá ní wọ́n pè bẹ̀ ní area Ifẹ̀ ó ń bọ̀ ṣé kí n ṣàlàyé bó ṣe débí. ọ̀nà là ń bọ́ lẹ́nu yìí. now nígbà tó ń bọ̀ pẹ̀lú àwọn entourage ẹ̀ wọ́n ń bọ̀ nígbà tó ń bọ̀ wọ́n dé ìlú kan ní ibẹ̀ náà pè ní nígbà tó ń bọ̀ kíní kan máa mú yàn lóko tó máa tòrò máa sọ èèmọ̀ là ń pè é ẹ̀ṣẹ́ kí ló ṣe ẹ́ tó kí ló ń já lẹ́sẹ̀ ó lóun já èèmọ̀ òun ló mú ẹ̀rìnmọ̀ jáde ẹ̀rìnmọ̀ yẹn ló mú ẹ̀rìnmọ̀ jáde bẹ́ẹ̀ ni sà ẹ̀rìnmọ̀ gbà tó ń bọ̀ wọ́n tún tẹ̀síwájú agbábẹ́ sálọ. wọ́n dé sínú ìrìn àjò yẹn ìkànnì àwọn entourage yẹn ó fara pa. má bínú máa ń nínú àwọn entourage ìkan fara pa so bó ti fara pa wọ́n wá bá torí Àtàkùnmọ̀sà yẹn jẹ́ ológun jagunjagun ni so ó fara pa ó wá bá ẹnìyẹn tọ́jú ẹsẹ̀ yẹn sá báwọn tọ́jú ẹsẹ̀ yẹn wọ́n ní báwo ni bàtọ́ rìn díẹ̀ wọ́n ní báwo ni ẹsẹ̀ yẹn bóòdẹ̀ ni ẹsẹ̀ rẹ ìjẹ rẹ ti dá ẹ̀jẹ̀ ti dá ń bẹ̀. òun ló kọ́ sí òun ló mú ìjẹ̀dá jáde. ìjẹ̀dá jáde. gbàtọ́ tó ń bọ̀ wọ́n tó tẹ̀sọ́jú ń bọ̀ wọ́n dé bòmí bàtà dé bòmí báwo ni ẹsẹ̀ rẹ ni ikọ̀ tó wọ ẹ̀jẹ̀ rẹ mọ́ ò ti bú ẹni pé ẹ̀jẹ̀ yẹn tó ti ń jáde òun ló mú ìjẹ̀bú jẹ̀sà jáde ìjẹ̀bú. gbàtọ́ wa ń bọ̀ wọ́n dé ibi àdúgbò yìí òun la sì ń pè ní Ilé Òwúrọ̀. àdúgbò tá a wà yìí. bẹ́ẹ̀ ni sà. street tó wọlé yìí. àdúgbò àkọ́kọ́ ní Ìwòyè sà. street yìí lọ́ọ̀yà street yẹn fún mi tó jẹ́ àkọ́kọ́ ní Ìwòyè Ìjẹ̀ṣà. Ilé Òwúrọ̀. wọ́n pè ní Ilé Òwúrọ̀. lọ́sàn àwọn ọmọ yín tó wà lábúrò náà màmá rí arí náà ọmọ yín pàtàkì àsọpá fẹ́ wá síbí tí wọ́n ń pè wá pé àwọn fẹ́ ká tètè lọ. Ilé Òwúrọ̀ yẹn wọ́n bá ẹnìkan ìgbà tó ń bọ̀ ó bẹ̀yàn méjì ń bẹ. ní orílẹ̀ yìí lórí street yìí. méjì tó bá ń bẹ ó bá ẹni àkọ́kọ́ Asaba ló ń jẹ́ ó bẹ́ ní kejì Àró yẹn blacksmith ni àgbẹ̀dẹ ni so a máa mẹ́rin débẹ̀ díẹ̀ tètè Àró yẹn àgbẹ̀dẹ ni but Asaba yẹn òǹgangan ni òǹgangan náà bá lórí rẹ̀ ìtumọ̀ kí ló fa Asaba àwa sábà níbẹ̀ òun ni àwa sábà ẹni tó wá sábà ló jẹ́ Asaba so Asaba yẹn àwọn Asaba yẹn ló ní báyìí lọ àdúgbò báyìí lọ́sàlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni lọ́sàlẹ̀ báyìí àdúgbò yẹn so Asaba yẹn òun ló mú sẹ́rí Ìwòyè yìí bóyá jáde first tìní tí mò ń sọ ibi ni àwọn àgọ́ Ìwòyè ti lọ Ìwòyè kan náà sì wà ní Ọ̀ṣun state níbí ní ọ̀nà Ìwòyè ni tẹ bá ń lọ tẹ bá ti ń lọ sí Ìwó kẹ tó dé Ìwó ẹ rí Ìwòyè yẹn ìyànà kékeré báyìí bẹ́ẹ̀ ni ìlú ni mo ti rí ìyànà yẹn rí ọbẹ̀ ìwọ̀lú yẹn Ìwòyè níbẹ̀ sẹ́rí kíní yẹn ilẹ̀ alẹ̀ lólódóko ọba tó wà ń bí ìlú kan wà ní Kwara state oyè ọba tó wà ń bí Òtókóbọ̀ lọ́ba ibi ń jẹ́ tọba tó wà lọ́wọ́ lọ́ba Òtókóbọ̀ ni Òtókóbọ̀ náà ń jẹ ní ibẹ̀ yẹn ìlú kan náà wà lẹ́kìtì Òtókóbọ̀ náà ń jẹ ń bẹ̀ lọ́dẹ̀ jẹ́ ẹbí kì í ṣe Ìwòyè bọ̀ ti bí náà ti lọ ọ̀hún ò jẹ́ Ìwòyè wọn jẹ́ Ìwòyè bọ̀ wọ́n jẹ́ táìtù mú oríkì wọn tó bá kíkíkíkí Ìwòyè wà ń bẹ̀ ó wà ń bẹ̀ so ibi làwọn Ìwòyè ẹ̀dá kan ìlú yẹn ní Kwara mọ̀ ló tó jẹ́ Ìdẹ̀mọ́ local government tó pọ̀ sí. mi ò rántí mo mọ̀ ní ẹ̀bọ̀ mi ò ti gbàgbé orúkọ ìlú yẹn ni ó wà ní Kwara ó wà lẹ́kìtì same ọba tán oyè tán jẹ́ ń bí náà jẹ́ ń bẹ̀ ọba yẹn máa fún yín ní details yẹn bẹ́ẹ̀ ni a fún yín details yẹn so ní ìwọ̀nba tí èmi mọ̀ tí n bá ní kí n tẹ̀síwájú kan ní ọmọ yìí ń bẹ́ ṣẹ́gẹ́ ìpá lọ́mọ yìí ń bẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó bá tí ìmọ̀ ìta bá wà lọ́wọ́ ẹ̀ òun làgbàlú ó lè kéré òkun tó wà wòye ẹnìkan ní òkun ló wo ẹsẹ̀ ẹni tó sàn yẹn kì í sòkun ló wo sàn but òkun yìí Ìwòyè ti wà kí òkun tó dé wọ́n gbé òkun wa ni wọ́n smọ́gbó òkun wa ni nínú nọ́mà ìtàn wọ́n smọ́gbó ìtàn wọ́n jí nígbà tó ní kó kí ní ìdá wọ́n gbé wọ̀lú wa ṣùgbọ́n àtẹ́gbẹ́ wọn ó níbi tán gbé sí kán tó dáfá pé ẹgbẹ́ lọ síbi báyìí
tí ó jókòó sí rèé. ẹ gbé lọ síbi báyìí kó tó lọ síbi ohun tó dẹ̀ ṣe fún ìlú yìí sẹ́ni máa sọ kí ní kan sà gbogbo àáfà kọ̀ǹfàmù ẹ̀ onífà kọ̀ǹfàmù ẹ̀ gbogbo òòṣà tó wà ń wòye ló ń ṣiṣẹ́. gbogbo òòṣà tó wà ní ìwòye tó wà nílùú ìlú yìí ní òòṣà gan ó ní òòṣà gan tí mo lè mention tíntínní. ẹ kàn mention tíntínní. Òkun wọn bọ wọn yẹn. òun ni ológbajúmọ̀ jù. bẹ́ẹ̀ni Ọwálọ́sẹ́ Olúbejò ó wà ń wòye Ọ̀ṣùtá ó wà ń wòye. ẹ̀yin ọmọ òwòye ṣe ń gbọ́ o ẹ máa sanwó ilé fún mi o gbèsè ojú mi èyí tó ń ṣe nílé àwọn ṣe ti ń bọ̀ báyìí ìlú yìí mo wáyé o ọba lọ́rìṣà. wọ́n máa gba nǹkan máa gba ọtí ìtàn tí mo ń gbà lẹ́nu ọ̀bá yìí. Ṣàpọ̀nná ó wà ń wòye wẹ́nà ń bọ Ògún ní wòye Ọ̀ṣun wọ́n ń bọ ń wòye yàtọ̀ fún Òkun Ọ̀ṣun wà. so àwọn tí mo lè tẹ́lẹ̀ ka nìyẹn. níwọ̀nba tí a máa sọ àwọn òṣà tí individual gan nínú kọ́mpáǹdì tí àwọn kọ̀ọ̀kan tún ní yàtọ̀ sí ti ìlú. torí mo rí èèyàn kan pè mí ní online gbàgbé yẹn wà lábúrọ̀d ó ní ọmọ òun ó ní ọmọ òun ó lọ́mọ òun ní kinní kan pé ó ní ó ń ṣe exam kan pé nílùú ẹ̀ pé àwọn fẹ́ mọ òòṣà tó wà nílùú ẹ̀. èmi ni mo bá mo fídíò gbogbo àwọn òòṣà tó wà ń wòye kọ̀ọ̀kan fídíò ẹ̀ so Olúbejò yẹn Olúbejò Ọwálọ́sẹ́ Olúbejò yẹn náà pè ní Yèyé Ọ̀la ṣẹgbọ́ orin tí wọ́n kọ fún nìyẹn so tẹ bá fẹ́ mọ gbogbo yẹn náà ó tún ní obìnrin ni ó tún ní ó lọ bẹ́ẹ̀ sá tẹ bá dọ̀dọ̀ àwọn kábíyèsí àṣàlàyé jù bẹ́ẹ̀ lọ ọmọ èèyàn ọmọ mi bẹ́ ó rọ fẹ́ fòrí sọ lé ní pé ara bíi àwọn tá a jọ ṣe ni kò sí wàhálà ẹ ti fún wa ní làǹdà máa gbà tá a bá padà wá nìyẹn tàbá dọ̀dọ̀ kábíyèsí elliot táwa tí kábíyèsí kò bá fẹ́ sọ àwọn agọ́dọ̀ yà ó yẹ gbọ́ báyìí báyìí. tàbá dọ̀dọ̀ kábíyèsí ẹni kan pè mí ẹni Melody ok àdébẹ̀ àṣàlàyé torí kábíyèsí wa náà ọba ọ̀dọ́ ni ó sì fẹ́ràn gbogbo nǹkan bí eléyìí. That's good. ẹ ṣé gan ṣe àdúpẹ́ bá mi gba nọ́mbà bàbá torí tá a bá ń ṣe ètò lọ àwọn èèyàn lè fẹ́ kàn sí tó jọ ọmọ lóyún láti rán yín létí pé kí ló tẹ̀ mẹ́ṣàn kan báyìí. àtún yìnbọn rẹ̀ sí bẹ́ẹ̀ ni. ṣẹ̀pá àwọn kan mi wọ́n jẹ́ pé a ó máa háyàn lórí tó máa nídìí àlàyé àṣàlàyé bá a sọ abẹ́ ní sí abẹ́ yìí lérí àkàn oríbi tó ń tún lè ṣàlàyé deep torí òkun yẹn ilé wọn ni. agboolé wọn nìyẹn kí lórúkọ agboolé yín. 081 Adúgbọ̀fà Adúgbọ̀fà 62 ilé jagunjagun nìyẹn. ṣètìgẹ́tẹ̀ bẹ́ẹ̀ 081 6 ilé jagunjagun lọ́dọ̀ yín yẹn. 62 98. nígbà tá a fẹ́ fi ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ́rìn ìlú Iléṣà láwa yìí. àti mi lọ síkò ìdí Ògèdèngbé Agógungóró eré ẹ̀ láwa yìí ní roundabout Iléṣà. àmì lọ sí Iléṣà báyìí àmì lọ sí Èkó báyìí. Ọtí mo lówájú yẹn. Ọtí mo nà báyìí. 300.